ọ̀rọ̀ nípa àkúdàáyá tí à ń bá bọ̀ kí ni àwọn onímọ̀ sọ wípé ó ń fa àkúdàáyá nínú ẹ̀sìn Islam kí sì ni ó ń fa àkúdàáyá nínú ìgbàgbọ́ Yorùbá ẹ máa tẹ̀lé wa ká lọ ẹ má gbàgbé láti subscribe sí ojú òpó Àṣàdáyébá worldwide lórí YouTube ẹ ṣé púpọ̀. náà ọ̀rọ̀ nípa àkúdàáyá yìí nítòótọ́ la mọ̀ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́yẹ̀ kódà wọn ó tún pẹ́ lómi ìbímọ ọkọ mọ̀ rẹ́ ń sẹ́lé náà kí ni ohun tí mò ń fà ṣé bẹ́ẹ̀ náà ló sì rí sẹ́sìn Ọlọ́run bá proof ẹ̀ fún wa bẹ́ẹ̀ sí Al-Qur'ani sọ bẹ́ẹ̀ sí àdìsí Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ ìyẹn ni pé ní ṣókí gbogbo wa ló yé ìpìlẹ̀ dá ọmọ ìyẹn bí Ànábì wa Adam khalaqahu min sulalatin min tin á dáhùn láti bí amọ̀ tá a pò pọ̀ láfi dá bàbá ńlá wa àgbà ṣùgbọ́n àwa àrọ́mọdọ́mọ rẹ̀ àwa jáde láti bí àtọ̀ nutfatan àtọ̀ tọ́lbẹ̀ ẹlẹ́dàá wa sọ pé ja'alahu fi qararin makin àgbè sínú ààyè kẹtọ́ fọkàn balẹ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ti jóyè pé a kù nu ayé tá a bá wá kú kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú sẹ́yìn wọ́n lè gbé yẹn sínú sáré lẹ́yìn ìgbà tó kú tán kó wá tún dìde kó tún mọ́ lọ́sẹ̀ níbò míì níbi tọ́rọ̀ àkúdàáyá ti jẹyọ nìyẹn yẹn ni pé tá a máa ń wò pé nínú ìgbàgbọ́ Yorùbá wà ní pé wọ́n wò pé lómi tó bá kú less than 100 years tí ò tó ló bí 100 tí ò ló bí 80 wọ́n pé ọjọ́ ọlọ́jọ́ ló fi lọ irú àwọn ènìyàn ni wọ́n mọ̀ pé ó kú ní Ṣakí ọlọ́ọ̀ dìde ní ilẹ̀ Haúsá àbókú ní ilẹ̀ Haúsá ó wá dìde nílẹ̀ Yorùbá wọ́n wò pé torí pé ọjọ́ rẹ̀ ò tí ì pé ṣùgbọ́n ká má gbàgbé pé ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ pé wa minkum man yutawaffa ń bẹnu yín táàkẹ́ pé kó lo ní ayé tí ó lo short life minkum man yutawaffa tí ò ní pẹ́ pàápàá ẹlòmíì wọn ò bí gbàrà báyìí ẹlòmíì ò sì hàn báyìí hàn báyìí ó kú padà ní minkum man yutawaffa kò mí ìpásíkò rò tí tó gbogbo yín láti kọ ohun tẹ́ lò nù ayé fún yín ìyẹn ni pé ìgbà tí ó gbẹ́ mímì àti kọ́ fọmọ láti inú ìkùn ìyá rẹ̀ tọ́lá ìsọmọ tí ó lọ́dún mẹ́wàá nù ayé ni àti kọ́ sí bẹ̀bẹ̀ ẹni tí ó lọ ẹgbẹ̀rún ọdún àkọ́ sí bẹ̀bẹ̀ ẹni tí ó lọ ọgọ́rùn ọdún àti kọ́ sí bẹ̀bẹ̀ ìyẹn ni pé kálukú ò ní lò kọjá ìgbà tá a sọ pé ní ó lò. ìmọ̀ọ́nì tá a láà ní àfihàn ayé jẹ́ ni atóbi àtọkùnrin ni kò sẹ́ni tí èsì palẹ̀ sí. ikú jàǹbá ń bẹ tásìkò Ọlọ́run ò bá tí ì tó kò lè Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà pé kó lọ sọ́run bẹ́ẹ̀ o yóò gbé àwọ̀ mi wọ̀ ọ́ yóò mọ̀ àmọ́ kò ní dé ìlú tó ti kú nìmọ̀. yẹ́lò lèmi mọ̀ ọ́ pè ó dọ́dọ̀ mi ń ṣàgbàsí mi o kò dáko ń ṣàgbàsí ń gbọ́ pé ṣùgbọ́n ó burú ṣìnẹ́ ṣíṣe yìí mọ̀ ṣe ṣìnẹ́ èmi mọ̀ dá lẹ́kùn kò sì gbà tó ń bọ̀ wá tó àsìkò kan ó lọlé olóhùn ó lọlé àti àwọn ìyàwó ẹ̀ méjì nígbà ó yá mo bá gbọ́ pé kú mo gbọ́ pé mọ́gùn lórí tó fi kú mo gbọ́ pé mọ́gùn lórí tó fi kú tó àdárò rẹ̀ owó rẹ̀ wá kù lọ́dọ̀ àwọn èèyàn bíi fílà ní nǹkan kan ẹ̀ àti àwọn míì tó bá ṣiṣẹ́ tí ò tí gbà nígbà ojú ìrọ̀lẹ́ ọjọ́ náà bí wọ́n ti jókòó náà ní mo bá rí ọjọ́ ti fẹ́ di kò nínú ọmọ ni nígbà bọ̀ wá yẹ́nì ní bọ̀ wá yìí tó tì mọ́ ó sì jókòó tì mí yẹ́nì ní bọ̀ wá yìí ó sì ló ti kù ló bá kí mi nígbà kí mi èmi náà kí ṣé dáadáa ló dé ó ní ó dá mi lóhùn ó ní òun fẹ́ lọ sí ọ̀dọ̀ àrùn èèyàn lóko lòun ló kó wọn wá ya ọ̀dọ̀ mi wọ́n ní yẹ́lò níyì wọ́n ní mọ̀mọ́ ti gbọ́ pé wọ́n ló kú mo wí fún bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ní wọ́n ló kú láti ara obìnrin ló sì ti pàdé ikú rẹ̀ ó ní òrí bẹ́ẹ̀ wọ́n ní wọn ò mọ̀ níparọ́ wọ́n ló wá wáyé ó sì ní wọ́n lo oko níyì ó ní òun lọ ṣe owó òun ó padà dé sí ọ̀dọ̀ mi kí mo tó wá jókòó tì mí lòun wà ń ṣàlàyé pé bàbá mi mọ níhì a fi yẹ̀pẹ̀ sọrú ẹ̀ ní bí wọ́n ti wí ó ní wọ́n là bu yẹ̀pẹ̀ sọ ni nígbà tó ti gbọ́ pé ó kú ni èmi wọ́n bọ̀ bu yẹ̀pẹ̀ o kì mọ́ náà ló bu yẹ̀pẹ̀
wọ́n bá yìí sọ ó sì jẹ́ ní ọ̀nà mẹ́rin ọlọ́run fẹ́ kó wẹ̀ mọ́ kò sì dáhùn pé wọ́n fi yẹ̀ fẹ́ sọ ohun lọ́ba lọ láti ìgbà náà ní òṣèlú kẹ̀mọ́ àwọn tó tún wà dé ní ó ti kú ó mọ̀ fún mọ̀ pé àkójá ẹ̀ láì ẹnìkan tí ó lò kọjá ohun tí a sọ pé ní ó lò sí la yasta'iruna sa'atan wala yastaqdimun ìṣẹ́jú kí ò ní lé bẹ́ẹ̀ ni ò sì ní di nínú ta kọ́ fọ́mọ nìyẹn pé ní ó lò torí pé ẹlẹ́dàá wa sọ pé wa minkum man yutawaffa wa minkum man yuraddu ila ardhil umur likay la ya'lamu min ba'di ilmin shay'an ọbẹ̀ ẹlẹ́dàá wa ní bẹ́ẹ̀ nìyẹn tí ó sẹ́ kó ó dé ilé ayé báyìí náà ni ó kó ń bẹ padà kò wá mí pé ènìyàn wà lọ dìde ń bò mí torí pé ẹlẹ́dàá wa lẹ́yìn ìgbà tẹ́ bá kó thumma innakum yawmal qiyamati tub'asun ó dijọ́ ọ̀gbìndàlẹ̀ kìyàmà kẹ́ tó dìde ńlẹ̀ ìyẹn ni pé eléyẹn jẹ́ oyé wa pé ojú wa lọ́kẹ̀ balẹ̀ pé ẹnìkan kí ò ní kú ká gbé sínú sàárè kó wá dìde padà ṣùgbọ́n gbogbo àwọn táwọn ń rí yẹn àwọn sọ pé kí ni wọ́n ń fà ẹni tá a sọ pé wọ́n pàdé rẹ̀ olówó ń bẹ́ ń bí báyìí wọ́n sì lọ ọbẹ̀ wọ́n gbowó ń bẹ̀ wọ́n tún lẹ́lòmíì tún kó ọmọ rẹ̀ ń sẹ́lé táwọn yẹn máa ń tírìtì àárín yẹn wọ́n lè pé irọ́ ni àwọn ò ní sọ pé irọ́ ni toró ṣeéṣe toró ohun tí ń ṣẹlẹ̀ àwọn ohun tí sì ń fà ní ṣókí àtúnrara sọ àwọn tí àwọn arìn kẹ tó kún Ṣakí yẹn wọn ẹnìkẹ́ tún bá pàdé ń Kánò ẹnìkẹ́ bá pàdé ní Kútúwéńjé àwọn sọ pé kí ló fà kò sí ohun tí ń fà tójú pé àwọn ṣayatinil jinn àwọn àlùjọ̀nnú ni iṣẹ́ àwọn àlùjọ̀nnú ni. àkúdà ń bẹ gidigidi làkúdà ń bẹ èmi rí méjèèjì yìí tí ẹ ṣe ìtẹ̀fún mi tí mo sì rí mo sì mọ àwọn méjèèjì dáadáa mo mọ̀ kí ẹ ṣe dáadáa kí ẹ ṣe rọ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ àdúgbò yìí wọ́n wí pé lóòótọ́ ni ẹ̀sìn ló fàyè gbà wá láàfin ní òṣèré Akudaya àgbà yìí pé owó bí wa lẹ́ẹ̀kan àákú lẹ́ẹ̀kan ni wọ́n ń wí bẹ́ẹ̀ ohun tí wọ́n ń tẹ̀lé nìyí kò wá rí bẹ́ẹ̀ mọ́ wọ́n lè bí wa lẹ́ẹ̀kan kákúlẹ̀ ní méjì pàpà pẹ̀lú ńbẹ̀bẹ̀ gédégbé ní ńbẹ̀. ìyẹn ni pé iṣẹ́ ọwọ́ àwọn àlùjọ̀nnú á dá àlùjọ̀nnú ní ẹ̀dá kan tó bu àyà kódà lẹ́mí Ọlọ́run bá nítorí ẹ̀ lọ́lọ́run bá òfin pé ká mọ rí wọn ẹlòmíì ló fi jẹ́ pé ẹlòmíì tí ó bá rí àlùjọ̀nnú míì láwọn tí mo fàfà kúfà ẹ̀kẹ́rì ni ó ya wèrè ẹni àwọn ni ìgbà tó bá rí àlùjọ̀nnú tó rí àlùjọ̀nnú ẹyọ kan tó lérí 1000 tó lérí 1000 tó lérí 100 plus ẹgbẹ́ kí níyàn yà lẹ́nu pé nǹkan mí ni ọmọ sọ ọ̀rọ̀ ni ọmọ ajásáyé ọwọ́ dípò ti ya wèrè nìyẹn ìyẹn ni pé àlùjọ̀nnú ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá wọn tiwọn ẹ̀dá tó bu àyà ni tó fi jẹ́ pé ẹ̀dá mi ń bẹnu wọn ohun tí àwa ọmọ ènìyàn tá a lè ṣe tí ẹgbẹ̀rún ọmọ ènìyàn tí wọ́n bá kó jọ papọ̀ tí wọn ò lè ṣe àlùjọ̀nnú ẹ̀yẹ kó sì ṣe láàrin ìṣẹ́jú mẹ́ta àbí ìṣẹ́jú tó tún kéré sílé yẹn ìyẹn ni pé àrà tí àlùjọ̀nnú bá dá ọmọ nìyẹn ẹgbẹ̀rún wọ́n lè mọ̀ rí dá yẹn ni pé àlùjọ̀nnú iṣẹ́ rẹ̀ ní pé ànábì Ọlọ́run bá ti wá sọ wa lára nípa àwọn ọ̀nà ń gbà tálùjọ̀nnú lè mọ̀ fi kó bá yẹn tó lè mọ̀ fi kó sí ni lára yẹn ni pé àlùjọ̀nnú ni wọ́n ń gba fọ́tò àwọn èèyàn tí ó wá ya fọ́tò wọn gbogbo àwọn tí wọ́n ń sọ pé ẹlòmíì júwe ilé ẹlòmíì fọmọ rẹ́ńsẹ́ lẹ́yìn ẹ lọ́ọ́ kíyèsí dáadáa kì í ṣẹnìkẹ́ tí ń mójú tẹ́sìn dáadáa tẹ́ bá rí ẹnìkẹ́ tí ń mójú tẹ́sìn ọmọ anẹ́sọ̀ sẹ́lẹ̀m gbogbo àwọn ọmọ tánẹ́bí kúkú bí ẹyọkẹ́ náà lọ́gbẹ̀yìn wọn àwa gbọ́ nínú tẹ̀ pé wọ́n lọ́ọ́ pàdé ẹnìkẹ́ ń bìkan rí àti gbogbo àwọn ẹni rẹ náà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kú àwọn tó kún kéke Alimamu Nawawi wọ́n kún 40 years àtàwọn olùmọ̀ ńláńlá bẹ́ẹ̀ náà ẹ lè wá rí mùsùlùmí òdodo kan tí ó wá kú tẹ́ wá sọ pé wọ́n lọ gbúrò rẹ̀ ń bìkan ẹ lè rí gbogbo àwọn tẹ́ bá gbọ́ wọ́n lọ gbúrò rẹ̀ ń bìkan àwọn tí ò mójú tẹ́sìn náà ni tí àlùjọ̀nnú wá ti kó sí wọn la tó ti gbà wọ́ wọn tí wọ́n ń gbé káàkiri ẹni yẹn ò tó bẹ́ẹ̀ kó dìde nínú sàárè thumma innakum yawmal qiyamati tub'asun ìjọ gbẹ̀ndàlì kìyàmà lẹ́nìkan kí ó tó dìde kò sẹ́nìkan tó lè dìde láì jẹ́ pé ọjọ́ gbẹ̀ndàlì kìyàmà ṣẹlẹ̀ ohun tí ń fa ní ṣókí láti sọ yẹn. má gbọ́ àǹfààní yìí lásán bá wa subscribe nítorí Ọlọ́run sórí Àṣà Àdáyébá worldwide YouTube channel àbẹ̀ọ́ni.